tí ẹ ti ń gbọ́ wa. Odò àgbéwá kò níbi ọ̀dàlẹ̀. Àríbá ti ṣe àárọ̀ náà gbígbà. Ijó a máa bájó fún wa, ayọ̀ a máa báyọ̀ fún wa. Ọjọ́ ajé ènìyàn ànímọ́ sí ìbànújẹ́. Ire owó, ire ọmọ, àìkú baálẹ̀ ọrọ̀ á fi lé wa ṣe ibùgbé o. Gbogbo ibi tá bá rorúkọ rẹ sí àbá wọn bá rí ń bẹ̀ o. Ibi tá rorúkọ rẹ sí àbá wọn bá rí ń bẹ̀ o. Ṣẹ̀kẹ̀rẹ̀ ń bá wọn ròde ìbànújẹ́, àní bá wọn ròde ìbànújẹ́ o. Orí burúkú òfẹ̀mí kò ní jẹ́ tiwa o. Ọ̀nà ayọ̀ á là fún wa o. Àfàìlà ọjọ́ dandan la máa là ń tiwa o. Òwú kí n là kínú gbó lóko gbogbo ẹ̀yin tẹ bá ń gbóhùn wa lénìí. Mẹ́rí wa ẹ máa yọ̀ ṣẹ̀ṣẹ̀ o. Lágbára Ọlọ́run, àní ríjà ayé o. Ẹ bá wa máa share program yìí. Ètò tí a fẹ́ ṣe lénìí ni wípé no going back is our agreement. Àdéhùn tiwa nìyẹn. Nítorí wípé no going back òun la dúró lé lórí. Àní padà sẹ́yìn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí orin orílẹ̀-èdè Yorùbá náà ká tó. Ẹ ṣé o. A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá láti ilé. Ojú tẹ́ fi ń wò wá, ọjọ́ tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di. A kí yín Mr. Olíyìdé Káyọ̀dé. A kí yín Mr. Saheed. Gbogbo yín a kí yín o. Ẹ bá wa share program yìí. Ẹ bá wa pín káàkiri. Lágbára Ọlọ́run. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o. Etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di. Ibi tẹ́ máa ti mọ̀ pé orílẹ̀-èdè location 419 òun la wà ni wípé tẹ́ bá rí àwọn ètò ìdìbò tí wọ́n ṣe lọ ní Saturday tó kọjá ẹ̀, ẹ máa rí pé kò sí kan tó ń jẹ́ Nàìjíríà mọ́. Pé location 419 òun la wà. Orílẹ̀-èdè tí wọ́n ti ń di ìbò tó jẹ́ pé ìbò tí wọ́n ń dì tó jẹ́ pé wọ́n ní dìbò tó dẹ̀ máa announce winner. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹ wo ìpínlẹ̀ Ogun State. Mo local government tí wọ́n dì Saturday tó kọjá ẹ̀. Wọn ò kó àpótí ìdìbò jáde. Wọ́n dẹ̀ declare winner. Wọ́n ò tẹ̀ sọ iye scores. Wọ́n fún wọn certificate lánàá Saturday. Ní ìsìn wọ́n ti búra fún wọn gẹ́gẹ́ bí chairman. Ìdí tí mo fi sọ fún yín ni pé àwa tá à ń ṣe Yorùbá nation tá à ń sọ fún yín wípé kò sí kan tó ń jẹ́ Nàìjíríà mọ́ pé location 419 ni. Ṣùgbọ́n ẹ gbọ́ torí pé agídí tí ẹ fẹ́ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ kàn waste owó yín tẹ́ kàn lọ gbá àpótí ṣe ti rí lẹ́sìn. Ẹ wá sọ fún yín pé location 419 òun lẹ wà. Ẹ máa ṣagídí. Ṣé pé agídí yín sìn ẹ̀rí kan tó dà. A bá ń sọ fún yín ẹ̀ ní gbọ́. Ẹ máa ṣagídí. Náà Yorùbá nation wọ́n fẹ́ dà lóru. Wọ́n dìtẹ̀ wọn Yorùbá ní ọlọ́tẹ̀ ni wọ́n. Ẹ ti ń rí. Ebi èmi lókàn ó yìn pa anybody.
bẹ́ẹ̀ lára àwọn tó yìí tó ń gbowó ní Ondo State tó lọ ń dìbò ṣùgbọ́n àwa ta dúró lé Yorùbá nation no going back is our agreement òun dẹ̀ la máa dúró lé lórí torí pẹ̀lú àṣẹ Ọlọ́run ó ti dá wa lójú pé òmìnira ilẹ̀ Yorùbá a máa gbà láyé àtàlàáfíà láìpẹ́ láì jìnnà dẹ̀ ni láìpẹ́ láì jìnnà lójú yín ló máa ṣe ẹ̀yin tẹ́ sọ pé kò ní wáyé nítorí wípé Yorùbá nation àwa tá à ń ṣe kò ń ṣàwà lágbára Ọlọ́run ló yàn wá tí ó tọ́lọ́run bá ṣí wa létí tọ́lọ́run ṣí wa níyè ẹgbẹ́ gbàtà bẹ̀rẹ̀ Yorùbá nation rẹ̀ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ti ń jí àwọn oníṣẹ́ ìṣe ta sọ fún gbà yẹn gan ẹgbẹ́ oníṣẹ́ àwọn náà ti ń jàjà òmìnira látìgbà tó ti Tani Olohun mọ́lé nígbà yẹn wọ́n dọ́gbọ́n lo ọ̀nà ẹ̀sìn àwọn Fúlàní náà ló bá jà ń gbà yẹn náà tọ́dọ́gbọ́n lo ọ̀rọ̀ ẹ̀sìn nílọrin òun làwọn oníṣẹ̀ṣe yẹn náà fi wá jí torí àsìkò títọ́ àwọn Haúsá gan àwọn gan ti náà wọ́n ń lọ kẹ́nìbọ̀dì máa lọ Biafra gan ti náà wọ́n ń lọ ẹ fi everybody lẹ̀ ẹ jẹ́ ká lọ Nigeria let my people go Nigeria let my people go because ẹ jẹ́ káwọn èèyàn wá lọ ẹ free wa ẹ jẹ́ ká rìn ká yàn fáńdá because ẹ̀kọ́ ni wá lára ni àti sọ pé ẹ yé máa tàn wá lórí irọ́ ẹ yé máa tàn wá ṣùgbọ́n ẹ gbọ́ àwọn kan yìí wà tẹ́ pé wọ́n yìí ń tàn gbogbo yín sìn nǹkan mélòó ló fẹ́ fún yín parí ẹ̀ àwọn tó dìbò yẹn wọ́n yá fún wọn 10,000 wọ́n fún wọn 10,000 péré pẹ̀lú 10,000 tó fún wọn sì kí ló fi dà pẹ̀lú 10,000 yẹn kí ni wọ́n fi dà kí ló fi dà owó tó fún yín tó yẹ pé ẹ máa jìyà ẹ̀ eléyìí tẹ́ gbà nígbà tí bàbá èmi lọ́kàn kọ́kọ́ débẹ̀ ẹ̀yin jẹ̀yà ẹ̀ lọ́wọ́ ẹni tó rà gan ó san ẹni tó rà ń bẹ̀ ó ń san torí ẹ jẹ́ ká yára wa lọ́pọlọ ẹ jẹ́ ká yára wa lọ́pọlọ gidi gan because àwọn nǹkan tá à ń gbà tó ń kó bá wa tó dẹ́ pórí ẹ̀ náà là ń dúró sí àwọn owó ìranù tẹ́ ń gbà nígbà tá à ń sọ fún yín pé a tún sọ fún yín bó tẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ èèyàn náírà ẹ ti rí bẹ̀ pé location 419 láti pa ní ìsàsanwó náà sì kò síná wọn náà ṣẹlẹ̀ ẹ̀ṣọ́ wọn gbà pòtí wá wọn ò dìbò wọn dẹ̀ ń declare winner ṣé kò yẹ kẹ́ ti mọ̀ pé location 419 òun la wà lóòótọ́ ẹ jẹ́ ká dúró pé amalgamation lẹ́ẹ̀kejì àwọn ò fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ni kẹ́ jẹ́ ká takú pé a fẹ́ no going back is our agreement ẹ jẹ́ ká dúró lé lórí pé no going back Yorùbá nation òun ni ó di solution ó lè gbé wa débi tá a fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ni kẹ́ jẹ́ kó jẹ wá lógún ẹ wọ àwọn Ìlọrin wọ́n ti ra wọ́n yè pátápátá nísìn kọ́ ní kí state kọ̀ọ̀kan kọ́ lọ display cultural kínní wọn ẹ̀rọ àwọn Ìlọrin lẹ́ẹ̀tọ́ bá display kínní ti Yorùbá tán gbàtọ́ ti ra wọ́n yè wọ́n á tún display ti Fúlàní ṣé ìran Fúlàní ni wọ́n ni wọ́n jẹ́ pé Fúlàní gbà jẹ́ pé Fúlàní ti take over wọn ọ̀nàdà tí wọ́n ní ṣe kínní àwa tajọ́ ọmọ Yorùbá náà àwọn abẹ́sẹ̀ bò wá lójú àwa ń ṣerú lọ́ndà Fúlàní à ń ṣe bọ̀yìbọ̀yì ọjọ́ la fẹ́ bọ́nú ẹ̀ ọjọ́ òní Yorùbá máa bọ́ nínú àtẹnujẹ òkè pé àgbọn ṣùgbọ́n àtẹnujẹ òun ló ń ṣe wá gbogbo nǹkan tó lè ṣàǹfààní fún àwọn tí kò lọ ọ̀gá o mọ̀pọ̀ ọjọ́ kan ṣá àwọn abọ́ kúrò nínú oko ẹrú amúnisìn ìfúlàní òmìnira ilẹ̀ Yorùbá ó máa wáyé bọ́ fẹ́ bọ́kọ̀ àtiwọn àtìyẹn Yorùbá nation ó máa wáyé torí à ń sọ fún yín everybody ẹ lọ dira ìkọ̀sọ́ owó tó ń gbà lọ́wọ́ wa òun ló fẹ́ rà fún gbogbo àwọn tó kidnap owó tó ń gbà lọ́wọ́ wọn ransom tó ń gbà lọ́wọ́ wọn òun ló fi ń kidnap òun ló fi ń ra irinṣẹ́ sí ní kó jẹ́ pé Fúlàní àjèjì máa fọ́ máa lalẹ̀ nílẹ̀ bàbá wa
Ó ga o, ó ga gidi gan. Nǹkan tó bá rí bẹ́ẹ̀ kò yẹ ká gbà. Àwa tó jẹ́ pé ọmọ aládé ni wá, à ń ṣọmọ ẹrú, kán máa lò wá bí ẹrú. Ó ga o. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà lórí ètò. A kí bàbá wa Babátúndé Dàda. No two way is okay, wọ́n ní no two way is total break up solution. Òun náà ni ká pín òun gangan ni. A kí bàbá wa Samuel Àjàyí Samuel Olúwàgbémiga. A kí yín ẹ káàbọ̀ sórí ètò. Saheed Balógun, a kí yín ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé, ẹ bá wa pín ní prógámù yìí, kẹ bá wa share, kẹ máa like, kẹ máa love ẹ̀. Gẹ́gẹ́ bá yẹn ń sọ lọ, à ń sọ fún yín wípé kò sígbà tí a ní padà jàjà òmìnira tó bá fún wa ní ẹ̀rọ, because à ń bẹ̀rù ikú. Ogun ebi tí wọ́n fi ń jà wá ẹ̀ lásán kan, ṣé yẹn gan ò tó pa èèyàn? Ogun ebi tí wọ́n fi ń jà wá ẹ̀, ṣé kò tó pa èèyàn? Ṣé kò tí mo sọ ti yé yín? Ogun ebi lásán ti tó pa èèyàn. Ó ti tó pa èèyàn. Ó ti tó pa èèyàn. Jẹ́ ká túbọ̀ máa remind, a tún máa forin máa remind yín. Ó ti a máa forin, a fi máa remind yín bí a ti ń sùn. Ẹ jẹ́ ká jí ká má sùn. Gúnbọ̀, ẹ jẹ́ ká múra. Nígbà tó máa gbógun ti àwọn oníṣẹ̀ṣe, wọ́n kọ́ bẹ́ẹ̀ látòrí ìtànà Ọlọ́run. Ìgbà yẹn gan làwọn yẹn ṣẹ̀ṣẹ̀ gbà pé ogun ń bọ̀. Tẹ́lẹ̀ tó bá sọ fún wọn, kò sí èléyìí tó kàn mí o. Tí bá ti ń rí jẹ, bá ti ń rí mu. Ṣó dẹ̀ dìgbà tó bá ní tọ́kọ̀ wọn Taliban wọ Nàìjíríà, tọ́nà wọn fẹ́ gbóhùn babaláwo, wọn fẹ́ gbóhùn oníṣẹ̀ṣe, kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní máa jí. Mò ń pè yín, mo ì máa yẹ program, mo máa táàgì gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pé kò ń ṣọ̀rọ̀ ẹ̀jẹ̀ ẹ̀sìn nìkan ló yẹ kẹ́ máa jà. Ẹ jẹ́ ká jà pé orílẹ̀-èdè wa, ká jà fún orílẹ̀-èdè wa, ilẹ̀ Yorùbá, ká gbòmìnira. Òun gangan ni kókó. Òun nìyẹn o. Kó má dìgbà tí wọ́n bá mú wa, gẹ́gẹ́ bọ́ ẹ mú Jésù. Ṣé ẹ̀ ń gbọ́ o? Mẹ́sẹ̀jì lára gà ń pàṣẹ o, kàn ṣorin lásán o. Ẹ máa listen sórin. Mẹ́sẹ̀jì lórin yìí ló ń pàṣẹ fún everybody, gbogbo ọmọ Yorùbá. Ìjà gbogbo Yorùbá, ó yẹ di. Ṣé ẹ gbé ìjà yìí kò ń ṣèjà Sunday Igboho nìkan, kò ń ṣèjà wa tá à ń ṣe Yorùbá nation nìkan, ìjà gbogbo ọmọ Yorùbá nìyẹn. Ìjà gbogbo àwọn ọmọ Yorùbá ni. Ẹ jẹ́ ká dìde pátápátá, àti Christian àti Muslim àti oníṣẹ̀ṣe àti ẹni tó nẹ́sìn. Ẹ jẹ́ ká dìde ká jọ jàjà yìí o. Ìtọ́ ta fẹ́ yọ yín kúrò ní ogun, àwa nìyẹn lẹ̀ ń gbógun tì, àwa lẹ̀ ń sọ fún pé àwa là ń kó yín sí wàhálà, ọlọ́tẹ̀ ni wá. Àwa yẹn gangan òun lẹ̀ ń gbógun tì. Sunday Igboho ẹ gbógun tì, ṣùgbọ́n Ọlọ́run ọba kò sí lẹ́yìn òṣìkà. Ọlọ́run ọba dúró tì. Àwa náà tá à ń ṣe náà, gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun tì wá, àtàrà àdúgbò àtàrà ilé, tẹ́ ń gbógun tì wá torí à ń ṣe Yorùbá nation, tẹ́ ń dínà mọ́ wa, lágbára Ọlọ́run á dínà mọ́ yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n á bá yín jà, nítorí wípé àwa ṣe tinútinú ni a ṣe tọkàntọkàn. Tí ọba bá wa jà, kò ṣáà ló bá jà, Elédùmarè ló bá jà. Ó fẹ́ rí ìbínú Ọlọ́run ni. Torí àwa kọ́ la ránra wa, Ọlọ́run ló rán wa. Elédùmarè ló rán wa, kò ṣáà la ránra wa. Ọlọ́run ọba ló rán wa. Táwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá náà tó tún tì wá lẹ́yìn, gbogbo ọlọ́jọ́ rán wa. Torí Ọlọ́run ló pàṣẹ, ló rán wa ká jà fún òmìnira, ká jà fẹ́tọ̀ọ́ wa. Ó wà nínú Àkùrán, ó wà nínú Báíbù. Torí ẹ jẹ́ ká jà fẹ́tọ̀ọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun tì wá, lágbára Ọlọ́run á gbógun tì yín o.
Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lájò, ẹ bá máa support Koiki Media because gbogbo ìgbádùn tí ẹ̀ ń gbádùn yìí náà tá ẹ̀ ń gbọ́ wa tẹ́lẹ̀ kínní òbọ̀ ọ̀fẹ́ dé. Tí ẹ bá tún wú wa lórí jù báyìí lọ, ẹ máa tún gbádùn wa lórí àwọn ètò kan, àwọn ibi tó yẹ ká máa lọ láti máa show wa gbogbo nǹkan ta ní ilẹ̀ Yorùbá, ká máa lọ ìlú sí ìlú, ká máa ṣe nípa àwọn ohun àṣà tó bá wà ńbẹ̀ láti máa jẹ́ kó máa yé gbogbo ọmọ aráyé. Ṣùgbọ́n a nídìí àwọn tó máa sponsor irú àwọn nǹkan bẹ́ẹ̀. Ẹ̀yin náà tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe ọdún kan ní ìlú yín, tẹ́ fẹ́ kọ́ wa bá yín gbé káàkiri tó jẹ́ bí ọdún kan tó ń ṣe nílẹ̀ Yorùbá tó lámìlaka gẹ́gẹ́ bí àwọn nǹkan àlùmọ́nì ta nílẹ̀ Yorùbá bí kan fàkàyéfì, nǹkan tó jẹ́ kan kàyéfì kan tó ń ṣẹlẹ̀ nílùú yín, tẹ́ fẹ́ kí gbogbo ayé mọ̀, kí gbogbo ọmọ Yorùbá mọ̀, ẹ pè wá, a máa jẹ́ yín. Ṣé kò wù yín ká kó lóko ẹrú ni? Ṣé ọ̀rọ̀ ráìsì kóńgò kan tẹ̀yìn ń gbà yìí àti vẹ́ẹ̀sì àti fìlà tán fún yín, ṣé òun lẹ fẹ́ ká dúró sí? Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ mọ̀ pa wà ní oko ẹrú, àti lóko ẹrú la máa sanwó iná tí a tàn. Ọlọ́pàá tún mú èèyàn lọ́nà tó tọ́, wọ́n á tún ní kó sanwó béèlì. Èèyàn tó yẹ kó sanwó fún, wọ́n á tún ní kó sanwó tó máa fi béèlì ẹ̀. Orílẹ̀-èdè tó ti dìbò tí ẹ pé wọn ò gbà àpótí bọ́ta, wọ́n dẹ̀ dìbò, wọ́n declare winner. Ṣé ẹ̀ lẹ́yìn ká máa bá lọ? Ó ṣe akọrin ọba àgàgà àti gbọ́ mẹ́sẹ̀gì tó pass. Àgàgà a mọ̀ pé akọrin ọba ní ó ṣe fún mẹ́sẹ̀gì tó pass. Gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí ká má sùn. Lára àwọn ògo ilé wa náà nílẹ̀ Yorùbá náà nìyẹn. Àgàgà èèyàn tó wò tí ó ronú tó wò pé wọn ò gbọdọ̀ kó àwọn ẹran wọn lẹ́rù. Ó lo ẹ̀bùn tó ní, òun náà fẹ́ kọrin fún ilẹ̀ Yorùbá, òun àtọba nípò kíá. Ìwọ náà ẹ̀bùn tó bá ní, ìwọ náà fi ṣiṣẹ́ fún ìran ẹ, kí ìran ẹ fi kúrò lóko ẹrú. Wọn kò gbẹnu dúró. Ẹlòmíì wà níbi tí wọ́n ti tàn dé. Kódà gan tí àwọn òyìnbó tó wá fẹ́ ya èṣù, wọ́n á fi èèyàn dúdú yà. Tó fẹ́ ya áńgẹ́lì, wọ́n á fi èèyàn pupa yà. That's mean pé àwa tá jẹ́ èèyàn dúdú àwa lè ṣù. Ṣùgbọ́n àwọn yẹn gangan lẹ́yìn wá ń tẹ̀lé, àwọn tó ń pè yín léṣù. Àwọn gangan wọn lẹ̀ ń tẹ̀lé. Ṣé tó bá ṣe bẹ́ẹ̀ ṣá? Àwọn tí àwa lẹ̀ ń pè léṣù, ó ti yé. Àwa tá ń tẹ̀lé yín, tí à ń tọ́ yín sọ́nà. Torí ẹ̀, má bẹ̀ gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ṣọ́pọlọ wálẹ̀ o. Mo fẹ́ ká ṣí ọpọlọ lẹ̀. Tá a sọ fún yín pé Iléyá o, Iléyá, ọmọ Oòduà, Iléyá. Bí a bá mọ bí tá ń rè, ó yẹ ká padà sílé. Ilé ti yá o, ilé ti yá, no going back because no going back agreement táwa sign nìyẹn. Biafra náà wọ́n ti ń lọ, Yorùbá náà ti ń lọ.
Yorùbá náà ti ń lọ, ẹ jẹ́ káwa náà bá yẹn ṣe campaign fáwọn olóṣèlú tá à ń lọ ní ọjà, tá à ń lọ gbogbo àdúgbò sádùúgbò, ẹ jẹ́ ká máa wọ àdúgbò sádùúgbò ká máa polongo Yorùbá nation, ẹ jẹ́ ká fọ̀tẹ́lẹ̀, ẹ jẹ́ fọ̀tẹ́lẹ̀, àìrìn pọ̀ ọmọ ejò ló ń jẹ ọmọ ejò níyà, ẹ jẹ́ àṣẹra wa lọ́kan, ìyà tá fi ń jẹra wa yìí ó ti pọ̀ jù, ìyà tá fi ń jẹra wa yìí ó ti pọ̀ jù, tí a bá gbowó lọ́wọ́ olóṣèlú a máa jẹun, a máa yó, àánú Ọlọ́run ló ní òun ló mú ní là, because Yorùbá ní ìbùkún Ọlọ́run ní mú ní là láì ṣe làálàá, ó ti yé bẹ́ẹ̀ yẹn, owó tí wọ́n ń fún yín, owó tẹ̀ ń ná, ó ju owó tẹ́ wọ́n ń fún yín lọ. Tẹ́ máa fẹ́ máa waste time yín lórí Yorùbá òṣèlú tẹ́ fẹ́ kó wa sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì, ẹ jẹ́ ká jà fún òmìnira ilẹ̀ Yorùbá. Òmìnira ilẹ̀ Yorùbá òun ni kẹ́ jẹ́ kó jẹ wá lógún. Òun ni kẹ́ jẹ́ kó jẹ wá lógún o, because ẹ jẹ́ ká jẹ́ kó òmìnira kó jẹ wá lógún, because ọmọ aládé ni wá, a kì í ṣọmọ ẹrú. Ṣùgbọ́n wọ́n lò wá nílùú ẹrú, nílùú bàbá wa. Wọ́n fi Ẹniọlá, ẹ káàbọ̀ sórí ètò. Nílùú bàbá wa, wọ́n lò wá ní ìlú ẹrú, a dẹ̀ tún rẹ́rìn-ín. Kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá, kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá àti rárá. Wọ́n dẹ̀ kó wa sóko ẹrú, a tún bọ́ sóko ẹrú, oko ẹrú àwọn amúnisìn, ṣé yẹn ló dáa? Ṣé oko ẹrú àwọn amúnisìn tá a wà yìí, ṣé ó jẹ́ nǹkan gidi ni? Ṣé ó dáa ká wà nílùú bàbá ká tún wà lóko ẹrú? Ó ga o. Mi ì gbọ́ rẹ̀ rí. A máa sọ àná ọmọ aládé ni wá, kì í ṣọmọ ẹrú. Ó ga o. Ó ga o. Because ẹ̀sìn wọ́n ti fi brainwash ẹlòmíì. Wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi brainwash ẹlòmíì. Ẹlòmíì kò ní gbàgbọ́ náà ará ilé, wọ́n ti fẹ̀sìn dálé onílé rú. Ẹlòmíì wọ́n lè sọ fún kán ní ìyá ẹ̀ ló ń ṣe, bàbá ẹ̀ ló ń ṣe. Ẹlòmíì tó bá tún máa sọ̀rọ̀, àwọn àfáà wọn á ní ẹ má sọ̀rọ̀ bàtà náà Yorùbá nation yẹn, ẹlẹ́bọ ni wọ́n. Níbo la ti jẹ́ ẹlẹ́bọ? Kùránì gan ní kéèyàn má jà fún ẹ̀tọ́ ẹ̀. Kò ní kéèyàn má jà fún ẹ̀tọ́ ẹ̀, ṣùgbọ́n torí àwọn ìwà jìbìtì tẹ́ fẹ́ wù, ẹ fẹ́ jẹ́ káwọn ọmọ ìjọ yín kọ́ kó lóko ẹrú. Ó ga o. Ẹ wá fẹ́ sọra yín dọlọ́run, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì, nǹkan tó yẹ kẹ́ jà fún ẹ̀ jà fún. Ìyà ń jẹ̀ran yín, ẹ gbàdúrà pé kí Yorùbá kúrò lóko ẹrú, ẹ tún máa gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà. Àdúrà tẹ́ ń gbà fún àwọn tó jẹ́ olórí wa, àwọn náà ń kówó wa jẹ. Ṣé Nàìjíríà dáa ni? Ó dáa. Ẹ jẹ́ ká gbàdúrà fún ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká gbàdúrà fún ilẹ̀ Yorùbá, kí ilẹ̀ Yorùbá kó gbòmìnira, kó kúrò lóko ẹrú Fúlàní. Kí ilẹ̀ Yorùbá kó kúrò lóko ẹrú Fúlàní. Ìlú tó jẹ́ pé nísìn àwọn student wọn lè rìn bọ́ ifẹ́, wọ́n ń jẹ́yàn gbé. Ẹ wo Ṣakí nsìn, àwọn student wọn bẹ̀ sí ń lágo kiri, wọ́n ti ń jà wọ́n gbé o. Ẹlòmíì tí wọ́n bá ti jẹ̀bi ẹ̀gbẹ́ àbí kó jó òun gbé, kò kàn mí yẹn lọ́mọ yìí máa ṣe. Kí ni a fẹ́ gbà nínú kò kàn mí? Kò sáǹfààní kankan ní kò kàn mí. Òun náà rí ibi tó bá wa dé rè. Kò kàn mí. Ibi tó bá wa dé rè. Kò kàn mí. Ibi tó bá wa dé rè o. Torí àwọn ní kò kàn wá. Ìyá Àmọ̀rí ò bá kú, kò kàn mí. Ẹ̀wọ̀n tún ló ń pẹ́. Ó ń pẹ́. Àwọn wà náà, àwọn Yorùbá ní àwọn náà, ọmọ rẹ̀ náà, gbogbo alájọ wà náà. Ṣé nísìnyí gbàtara ní kẹ́ má dìbò gbàtẹ́ gbowó, ṣé ẹnìkan lè dá jìyà ẹ̀? Gbogbo alájọ ń jẹ́ náà. Gbogbo alájọ ń jìyà ẹ̀. Àtẹ̀yìntẹ̀ gbowó, àtẹ̀yìntẹ̀ gbowó. Ẹ jọ̀ọ́ ẹ bá máa láì kíní kẹ́ máa lọ dàpọ̀ tí ń fúláàgì kíní náà ṣe yìí o. Ṣé gbogbo ẹ̀ náà kọ́ nìyí? Nítorí ẹ̀, èmi fẹ́ àsìkò yìí fi sọ fún wa wípé Yorùbá nation òun ni only solution, òun ni ọ̀nà tí a lè gbà, tá lè fi délẹ̀ lérí, tá lè fi ní ìfọ̀kànbalẹ̀. Torí wípé
tí èèyàn bá ń gbàdúrà tó nínú orúkọ Jésù tó ń fa tẹ̀síbà ó máa ṣiṣẹ́ tán ni ó máa ṣiṣẹ́ tán Ọlọ́run ní kéèyàn má ṣiṣẹ́ kódà gan ànábì kan jagun ànábì ó jagun kí ló wá ṣàwàtàwá náà lè jagun ànábì Ọlọ́run wọ́n jagun údù wọ́n jagun bádùì ó ti yé torí ẹ má yẹ ká tọra wa kò sígbà tí a ní padà jagun ní orílẹ̀-èdè Yorùbá